wá ló wáyé kí ló ṣẹlẹ̀ nílé ẹjọ́ lónìí lórí ọ̀rọ̀ Àfáà Rahmon nílùú Ìlọrin. Màá mú wá fún yín tí a gbọ́ ohun tó wáyé, ohun tó ṣẹlẹ̀ nílé ẹjọ́. Ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú, ẹ jẹ́ kí n dókè lọ́hùn-ún ká wò ó ká gbọ́ ohun tí wọ́n ní fún wa. Tá bá wá padà dé ká wá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ eléyìí tí a mú wá lórí ètò fún tèmi. Ẹ má ti lọ o, à ń padà bọ̀. A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀lé ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa, ìkànnì yín Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di lágbára dẹ́dàá. Yorùbá máa ń sọ wípé ọwọ́ tó bá ṣẹ́gun sí ló yẹ kó jọbẹ rẹ̀. Àwa àti yín àní ṣàṣì dànù, àní ṣàṣì rí, àní ṣàṣì jẹ. Ọwọ́ wa báyìí láfi gbàre ayé wa lágbára àdẹ́dàá. Ẹ wá jẹ́ máa sọ fún yín wípé ó yẹ kẹ́ ẹ subscribe sórí ìkànnì yìí, kẹ́ ẹ sì tan notification bell, kẹ́ ẹ lè máa láǹfààní láti máa rí wa wò, láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì wa. Bákan náà kẹ́ ẹ máa bá ní pín, ẹ máa bá ní share àwọn program tá a bá ti mú wá, kẹ́ ẹ sì máa bá ní like, kẹ́ ẹ sì máa fi ìwòye àti èrò titi yín kẹ́ ẹ máa fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí. Gẹ́gẹ́ bí a ṣe pàjùbà rẹ̀ níbẹ̀rẹ̀ ètò, mo ní ìjókòó ìgbẹ́jọ́ míì ó wáyé lórí ọ̀rọ̀ Àfáà Rahmon nílùú Ìlọrin lórí ikú Hafsat Lawal Yetunde tí wọ́n dẹ́mi ẹ̀ légbodò tí wọ́n pa nípakúpa nílùú Ìlọrin. Tẹ́ ẹ bá gbàgbé, tẹ́ ẹ bá rántí wípé àwọn márùn-ún ò ní iléeṣẹ́ ọlọ́pàá fi páńpẹ́ òfin mú lórí ikú Hafsat Lawal nílùú Ìlọrin, tó sì jẹ́ pé Àfáà Rahmon ò ní ó jẹ́ bí ọ̀gá fún àwọn tí wọ́n mú, tí iléeṣẹ́ ọlọ́pàá mú gẹ́gẹ́ bí afurasí lórí ikú Àfáà Rahmon nílùú Ìlọrin, lórí ikú Yetunde Lawal nílùú Ìlọrin. Kí wá ló ṣẹlẹ̀ nílé ẹjọ́ ní ọjọ́ Wednesday ọjọ́ 7 oṣù karùn-ún ọdún tá a wà yìí. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe kọ, bí ìwé ìròyìn ṣe gbé, ìgbẹ́jọ́ Abdulrahman Bello àti àwọn mẹ́rin míì tí wọ́n fẹ̀sùn ìpànìyàn kàn àti ẹ̀sùn ìbálòpọ̀ kan nípa akẹ́kọ̀ọ́ kan Hafsat Lawal Yetunde ó tẹ̀síwájú ní ọjọ́rú Wednesday ọjọ́ 7 oṣù kẹjọ ọdún 2025. Ilé-ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Kwara tó wà nílùú Ìlọrin tí í ṣe olúùlú ìpínlẹ̀ Kwara ní ìgbẹ́jọ́ náà ti ń wáyé, èyí tí adájọ́ Christiana Ajayi tó léwájú rẹ̀. Àwọn olùjẹ́jọ́ márààrún tí wọ́n fi ẹ̀sùn ìpànìyàn kàn tó fi mọ́ Àfáà Rahmon ni wọ́n farahàn nílé ẹjọ́. Tẹ́ ẹ bá gbàgbé, tẹ́ ẹ bá rántí wípé lóṣù tó kọjá ó ní ìgbẹ́jọ́ àwọn ọ̀daràn náà bẹ̀rẹ̀, kó tó di wípé adájọ́ pàṣẹ pé kí wọ́n lọ fi àwọn ọ̀daràn márààrún yẹn, àwọn afurasí ọ̀daràn márààrún yẹn pamọ́ sí ọgbà ẹ̀wọ̀n tó wà ní Òkè Kúrá nílùú Ìlọrin, lẹ́yìn tí wọ́n ka àwọn ẹ̀sùn sí àwọn afurasí náà létí, tí ó sì sọ wípé ìgbẹ́jọ́ máa tẹ̀síwájú lọ́jọ́ 7 oṣù karùn-ún ọdún tá a wà yìí. Adájọ́ sì pàṣẹ pé kí wọ́n fi wọ́n sí. Ṣùgbọ́n nígbà tí ìgbẹ́jọ́ náà bẹ̀rẹ̀ láago 9 kọjá ìṣẹ́jú 6 ní àárọ̀ ọjọ́rú Wednesday ọjọ́ 7 oṣù karùn-ún ọdún 2025, adájọ́ béèrè orúkọ àwọn agbẹjọ́rò tó yọjú tí wọ́n sì dárúkọ ara wọn lọ́kọ̀ọ̀kan.
kọmíṣánná fẹ́tò ìdájọ́ nípínlẹ̀ Kwara Senior Ibrahim ló kó àwọn agbẹjọ́rò Sode Abubakar Yunusa àti FA Yusuf AN Olúwatóyìn ló ṣojú olùjẹ́jọ́ kẹta àti olùjẹ́jọ́ kẹrin, HA Fọlọ́runṣọ́ àti AA Abọ́lájí Àjàsá àti Yàyà ló ṣojú olùjẹ́jọ́ kejì. Lẹ́yìn èyí ni adájọ́ pé ẹlẹ́rìí kìíní tí í ṣe SP Yusuf ọlọ́pàá agbèfọ́ba láti ẹ̀ka tó ń ṣèwádìí ìṣẹ̀lẹ̀ ọ̀daràn lọ́fíìsì iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Kwara. Agbèfọ́ba sọ pé lọ́jọ́ 16 oṣù kejì ọdún 2025 ni wọ́n mú gbogbo àwọn afurasí náà fún ẹ̀sùn ìpànìyàn, ìdigunjalè àti níní ẹ̀yà ara èèyàn ní ìkáwọ́ wọn lọ́nà àìtọ́ tí ò bófin mu. Agbèfọ́ba náà sọ fún ilé-ẹjọ́ pé lára ohun tí àwọn rí ní ilé wọn, ìyẹn nílé àwọn afurasí náà, ni àdá, àáké, rọ́bà, tábìlì àti ẹ̀jẹ̀ tó wà nínú ike rọ́bà. Bákan náà, ọlọ́pàá náà ní àwọn tún rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 4, yẹtí etí obìnrin, ìborùn obìnrin, ìwé oògùn abẹnugọ̀ngọ̀ tí wọ́n kọ àwọn oògùn ìbílẹ̀ sí àti ìwo ẹranko tí wọ́n pè ní olúgbòhùn. Gbogbo àwọn èròjà yìí ni wọ́n kó wá sílé ẹjọ́ tí adájọ́ sì gbà wọlé gẹ́gẹ́ bí ẹ̀rí. Agbẹjọ́rò fáwọn afurasí ní kí ẹlẹ́rìí sọ ọwọ́ ẹni tí wọ́n ti gba àwọn nǹkan tó kó wá sílé ẹjọ́ nítorí kì í ṣe ọwọ́ gbogbo wọn ni wọ́n ti bá ìkọ̀ọ̀kan èròjà náà. Ẹlẹ́rìí náà ní ọ̀pọ̀ àwọn nǹkan tí wọ́n kó wá sílé ẹjọ́ ni wọ́n rí gbà lọ́wọ́ Abdulrahman Bello tó jẹ́ olórí àwọn afurasí tí wọ́n kó wá sílé ẹjọ́. Lẹ́yìn náà adájọ́ pé ẹlẹ́rìí kejì pé kó náà wá sọ tẹnu rẹ̀ kí ló rí kí ló gbọ́. Ẹlẹ́rìí kejì tí orúkọ rẹ̀ ń jẹ́ Inspector Mohammed láti ọ́fíìsì àjọ ọlọ́pàá nípínlẹ̀ Kwara. Inspector Mohammed ó ṣàlàyé fúnlé ẹjọ́ pé àwọn rí ẹ̀yà ara èèyàn tó jẹ́ ọwọ́ ọ̀tún, ọwọ́ òsì, ọkàn èèyàn lásìkò ìwádìí wọn nílé àáfàá Abdulrahman nílùú Ìlọrin. Ó ní afurasí Abdulrahman Bello ó jẹ́wọ́ fún àwọn ọlọ́pàá pé òun ló ń pa Hafsọ Yétúndé. Bákan náà Muhammad ní lọ́jọ́ 16 oṣù kẹrin ọdún yìí ni Abdulrahman mú àwọn ọlọ́pàá lọ ibi tí wọ́n ń da ilẹ̀ sí. Ó ní níbẹ̀ ni àwọn ti rí ẹ̀yà ara èèyàn tó kù. Lẹ́yìn náà làwọn kó ẹ̀yà ara èèyàn náà lọ sí ilé ìwòsàn University of Ilorin Teaching Hospital ní ìlú Ìlọrin láti lọ tọ́jú àwọn ẹ̀yà ara náà kó má bàa bàjẹ́. Gbogbo ẹ̀yà ara èèyàn náà sì ni àwọn ẹlẹ́rìí kó wá sílé ẹjọ́ ní ọjọ́ tá à ń sọ yìí, ìyẹn ní ọjọ́ Wednesday ọjọ́ 7 oṣù karùn-ún ọdún tá a wà yìí. Adájọ́ gba àwọn ẹ̀yà ara náà wọlé gẹ́gẹ́ bí ẹ̀rí. Òdì méjì. Ilé ẹjọ́ tún pe ẹlẹ́rìí kẹta pé ayáwá ìwọ náà wàá sọ tẹnu ẹ, kí lo rí kí lo gbọ́ kí lo mọ̀ lórí ọ̀rọ̀ yìí. Ẹlẹ́rìí kẹta tí í ṣe bàbá Hafsọ tí wọ́n pa ọmọ rẹ̀, ìyẹn ọ̀gbẹ́ni Ibrahim Lawal Adéfolú. Ọ̀gbẹ́ni Ibrahim Lawal ní Hafsọ Lawal jáde kúrò nílé lọ́jọ́ 16 oṣù kejì ọdún 2025 tí àwọn sì ń wá pẹ̀lú pípe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ tí kò sì gbé. Lẹ́yìn tí kò gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ kò lọ mọ́, tí àwọn sì gba àgọ́ iléeṣẹ́ ọlọ́pàá lọ láti lọ sọ fún àwọn ọlọ́pàá pé àwọn ọ̀rọ̀ ọmọ àwọn o láti ìgbà báyìí o, àwọn sì pa aago rẹ̀ lọ fúngbà kúngbà yá ni aago rẹ̀ ọ̀lọ́mọ́ o.
ẹ jọ̀ọ́ ẹ bá ní ṣèwádìí, ẹ bá ní wá ọmọ wa jáde o. Bàbá Hafsọ ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àárọ̀ ọjọ́ Jímọ̀ ní ọ́fíìsà bàbá Hafsọ wá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé àárọ̀ ọjọ́ Jímọ̀ kan ó ní ọ́fíìsà Moses pé àwọn pé ọwọ́ ti tẹ ọkùnrin kan o tí orúkọ rẹ̀ ń jẹ́ Abdulrahman Bello lórí ọmọ tẹ̀ ń wá tí í ṣe Yétúndé Lawal. Bó ló ṣe wá jẹ́, bó ni wọ́n ṣe mú àfà Rahman Bello lórí ikú Hafsa. Bàbá kí wá ní àfà Rahman Bello kí ló wí, kí ló ń sọ nígbà tí àwọn ọlọ́pàá tí wọ́n ń fi ọ̀rọ̀ tí wọ́n fi ń wá lẹ́nu wò. Abdulrahman Bello jẹ́wọ́ fún bàbá Hafsa. Ó ní Abdulrahman Bello ó jẹ́wọ́ fún òun lágọ̀ọ́ ọlọ́pàá pé òun ti ṣekú pa Hafsa Yétúndé Lawal tí òun sì ti kun òkú rẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́. Adájọ́ ní kí wọ́n gba ọwọ́ àti ẹ̀yà ara náà wọlé, ìyẹn ọwọ́ àti ẹ̀yà ara Hafsa tí àwọn iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n kó wá sílé ẹjọ́ gẹ́gẹ́ bí ẹ̀rí. Adájọ́ ní kí wọ́n gba àwọn ẹ̀yà ara yẹn wọlé gẹ́gẹ́ bí ẹ̀rí. Wọ́n sì bi bàbá Hafsa Lawal léèrè pé ṣé ọwọ́ méjèèjì sọ́jọ́ ti ọmọ rẹ̀ Yétúndé Lawal tí wọ́n wá. Bàbá Hafsa sì dáhùn wípé bẹ́ẹ̀ ni o, ọwọ́ Hafsa Lawal ni ọwọ́ tí òun wò yìí. Adájọ́ bá gba ẹ̀yà ara náà wọlé gẹ́gẹ́ bí ẹ̀rí. Nígbà tí ẹlẹ́rìí kẹrin tó wọ́n máa sọ̀rọ̀, ìyẹn Abdulazeez Falilat tó jẹ́ ọ̀rẹ́ Hafsa, òun náà wí tiẹ̀. Kí ló wí? Falilat ṣàlàyé fúnlé ẹjọ́ bí Hafsa Lawal ṣe jáde ní ilé lọ́jọ́ tó di àwátì. Adájọ́ sì gba ọ̀rọ̀ Falilat wọlé gẹ́gẹ́ bí ẹ̀rí míì. Lẹ́yìn gbígbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn ẹlẹ́rìí náà, ìyẹn àwọn ẹlẹ́rìí mẹ́rẹ̀ẹ̀rin, adájọ́ bá sún ìgbẹ́jọ́ síwájú di ọjọ́ Ajé ọjọ́ 12 oṣù karùn-ún ọdún tí a wà yìí, léyìí tó túmọ̀ sí pé ní ọjọ́ Ajé ọjọ́ 12, ìyẹn ọjọ́ Ajé tó ń bọ̀, ó ní ìjókòó ìgbẹ́jọ́ míì òní yóò wáyé lórí ọ̀rọ̀ àfà Rahman nílùú Ìlọrin tí ó ń jẹ́jọ́ lọ́wọ́ lórí ikú Hafsa Lawal Yétúndé nílùú Ìlọrin. Kí wá ní àwọn èèyàn ń wí, kí ni àwọn èèyàn ń sọ gẹ́gẹ́ bí èrò àti òye tiwọn lórí ìgbẹ́jọ́ tó wáyé lónìí? Ẹ jẹ́ kí n mú wá fún yín kájọ gbọ́ kájọ wò ó láti bẹ̀rẹ̀ títí dé kájọ wò ó kájọ gbọ́ gẹ́gẹ́ bí a sì fi ṣọwọ́ sí wa. Àjàní Wahab àwọn ní ẹ jọ̀wọ́ ṣé ó yẹ ká rí agbẹjọ́rò lọ́ọ̀yà tí ó dúró fún àfà Rahman. Sítù Ọláníran wọ́n ní ẹ kú iṣẹ́ o, ẹ kú àmójútó, ẹ rí i dájú wípé ẹ tẹ̀lé wọn débi tí wọ́n ti máa pa Abdulrahman ni o. Ẹ gbọ́dọ̀ wá sí ilé láì jẹ́ wípé wọ́n pa á lójú yín. Láì jẹ́ bẹ́ẹ̀, ẹ̀yin oníròyìn yóò lágbára díẹ̀ o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Sítù Ọláníyan nìyẹn. Salamat Àyìnkẹ́ àwọn ní tí ẹni tó kú ló gbé, ṣé Nàìjíríà wá jẹ́ ìlú òtítọ́ ni? Bí ẹ̀yin agbẹjọ́rò àti adájọ́ bá fi lè da ẹjọ́ yìí rú, ìkúnlàbíamọ yóò bi yín léèrè o. Mo fẹ́ kí ẹ ṣe ìdájọ́ náà bó ṣe tọ́ àti bó ṣe yẹ lórí ikú Hafsa Lawal. Gẹ́gẹ́ bí Salamat Àyìnkẹ́ sì fi sọwọ́ nìyẹn. Mariam Asabi àwọn ní God that got justice for Bamise will surely do that of Hafsa Lawal
Kudi Kádàrá àwọn ní nǹkan tí Islamic Sharia law fi dáa ju gbogbo òfin àgbáyé lọ nìyẹn, ṣùgbọ́n nítorí àbòsí àti àwọn tó jẹ́ wípé nínú ìwà bàjẹ́ ni wọ́n ti ń jẹun níbẹ̀ náà ni wọ́n ti ń lo ìṣẹ̀mí ayé wọn ló fà á tí wọn ò fi lè fọwọ́ sí òfin Sharia law kàkà kí gbogbo wa fọwọ́ sí òfin Sharia law ọ̀tọ̀ ní nǹkan tí à ń sọ. Mrs. Ayọ̀mídé Rasheed àwọn ní woman being ó lágbára o, ẹnu tí wọ́n kan tiwọn nìyẹn. Solomon Ọlátúnjí àwọn ní iṣẹ́ kátikàti wo ló ń ṣe tí ẹ ò bá ṣe ìdájọ́ òdodo àti ẹ̀yin oníròyìn tẹ́ ẹ bá tẹ̀lé ìṣẹ̀lẹ̀ yìí dé ògóńgó yóò lágbára o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Solomon Ọlátúnjí nìyẹn. Abdulateef Sadelore àwọn ní in whatever you are doing in this Nigeria, don't let anybody kill you. If care is not taken, this boy will be free soon. Ẹni kú ló gbé o. Hussein Agbẹ́sìnga Balikis àwọn ní Nigeria will hail you. Tẹ́ ẹ bá dá ẹjọ́ irọ́ bí ọ̀rọ̀ Hafsa ṣe rí ni ọ̀rọ̀ tiyín náà máa rí. Ohun tí Agbẹ́sìnga ohun tí wọ́n sọ tí wọ́n nìyẹn. Engineer Ọmọ́táyọ̀ àwọn ní àwọn kan a sì tún dúró gẹ́gẹ́ bí ẹlẹ́rìí fún bọ̀bọ́ yìí sọ yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ gbọ́ ẹ̀yin tẹ́ ń wò wá ẹ̀yin tẹ́ ń gbọ́ wá káàkiri àgbáláyé, kí lèrò àti òye tiyín? Sọ yẹ kárí agbẹjọ́rò tí ó dúró fún Rahmon Bello nílùú Ìlọrin lórí ikú Hafsa Lawal, torí gbogbo tí a gbọ́ yìí wọ́n ní Rahmon gangan ti fi ẹnu ara rẹ̀ ó ti fi jẹ́wọ́ wípé òun ló ń pa Hafsa Lawal, ṣùgbọ́n bí nǹkan bá ṣe ń lọ a máa fi tó yín létí, a máa tẹ̀lé, a sì máa mú wá fún yín lórí ìkànnì yìí. Lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè a gbìyànjú láti lọ sílùú Ìlọrin ní ọjọ́ ìjókòó ìgbẹ́jọ́ míì láti mọ bí nǹkan bá ṣe ń lọ lórí ìgbẹ́jọ́ ikú Hafsa Lawal nílùú Ìlọrin. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá, ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́pin wa lágbára Adẹ́dàá. Ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé kó lè rìn jìnnà dáadáa. Ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe, ẹ bá ní subscribe sórí ìkànnì yìí kí ẹ sì bá ní tan notification bell, ìyẹn aago rán mi létí kẹ́ lè mọ láǹfààní láti máa rí wa wò, láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì wa. Ẹ ṣé o, àdúpẹ́, àmọrírì yín.